Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́ yín. Orúkọ mi ni Ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Iléeṣẹ́ ológun àti ti àwọn ọlọ́pàá ti fọwọ́sowọ́pọ̀ láti fi àwọn òṣìṣẹ́ wọn sí ẹnubodè gbogbo tí ó wà ní ìpínlẹ̀ Benue kí wọ́n bá lè kojú ìjà sí àwọn agbébọn tí wọ́n ń da omi àlàáfíà agbègbè Yelewata ti ìjọba ìbílẹ̀ Guma ní ìpínlẹ̀ náà rú. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun Chief Defence of Army Staff General Christopher Musa àti ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Inspector General of Police Káyọ̀dé Ẹgbẹ́tókun ti gúnlẹ̀ sí ìlú Makurdi ní ọjọ́ Ajé láti lọ darí iṣẹ́ ètò ààbò tí wọ́n fẹ́ lọ ṣe ní ìpínlẹ̀ náà nítorí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ní ìpakúpa tí àwọn darandaran ń ṣe ní agbègbè Yelewata èyí tí ó wáyé ní alẹ́ ọjọ́ Ẹtì, ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2025 nígbà tí Musa lọ ṣe àyẹ̀wò àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Níbẹ̀ ló ti rí bí àwọn agbébọn náà ṣe iṣẹ́ ńlá ibi náà wípé ṣe ni wọ́n ṣètò tó péye láti fi ṣe aburú tí wọ́n sì ṣe ní àwọn ibi tí wọ́n ti ṣọṣẹ́ ńlá ibi náà. Ó tún wá ṣàlàyé wípé àwọn irinṣẹ́ tí wọ́n fi ń ṣiṣẹ́ náà àti bí wọ́n ṣe ń jó àwọn ibì kọ̀ọ̀kan ti fi hàn wípé wọ́n ní alamí àti àwọn tí ó ń ta wọ́n lólobó láàrin àwọn olùgbé ìlú náà. Èyí ló mú kí wọ́n ṣe àṣeyọrí lórí iṣẹ́ búburú ńlá ibi tí wọ́n ṣe náà. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ fún àwọn akọ̀ròyìn wípé ìṣẹ̀lẹ̀ náà dá lé lórí bí òwe àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tí wọ́n sọ pé bí ikú ilé kò bá pani tòde ò lè pani. Irú rẹ̀ náà ló dífá fún ni pé kò sí ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe àṣeyọrí lórí ohunkóhun tí ó bá fẹ́ ṣe tí kò bá sì ti fi àwọn ará ilé ṣe kò lè rí nǹkan náà ṣe. Àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò náà gbọ́dọ̀ ní àwọn ènìyàn tí ó wà nínú ilé ibi tí wọ́n yóò ti ṣiṣẹ́ kí àwọn bá lè ṣe àṣeyọrí lórí iṣẹ́ tí àwọn bá fẹ́ ṣe. Nítorí ìdí èyí ni gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Benue ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kí àwọn náà bá lè ṣe àṣeyọrí lórí iṣẹ́ ààbò tí àwọn wá ṣe. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun náà tún wá sọ wípé àwọn gbọ́dọ̀ lọ kàn sí gómìnà ti ìpínlẹ̀ Nasarawa láti lọ sọ àsọyé papọ̀ lórí ẹnubodè tí ó wà láàrin ìpínlẹ̀ rẹ̀ àti ti ìpínlẹ̀ Benue bí àwọn yóò ti ṣe ètò ààbò tó péye síbẹ̀ náà. Nítorí pé àwọn gbọ́ ìròyìn wípé ẹnubodè náà wà lára ibi tí àwọn agbébọn náà máa ń gbà wọlé sí ìpínlẹ̀ Benue láti ṣe iṣẹ́ ńlá ibi wọn àti bí àwọn yóò sì tún ṣe kojú ìpèníjà tí ó ń bá ìpínlẹ̀ méjèèjì fínra. Ó tún wá ṣàlàyé síwájú wípé láti ìgbà tí àwọn ti lọ fi ojú àwọn gan ní àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ni òun ti ṣèlérí wípé dandan ni kí àwọn rẹ́yìn àwọn darandaran àti agbébọn tí wọ́n ń yọ ìlú náà lẹ́nu tí wọ́n sì tún ń da omi àlàáfíà ìlú náà rú tí gbogbo àwọn olùgbé ìlú náà wà nínú ìnúfu àti ohun àyàfu tí wọn kò sì tún ní ìfọ̀kànbalẹ̀. Ó tún wá fi dá gbogbo ọmọ ìpínlẹ̀ Benue àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lójú wípé àwọn ti ṣetán láti kojú ìjà sí ẹnikẹ́ni ìbáà ṣe àwọn ẹgbẹ́ adàlúrú, agbébọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń pa àwọn ènìyàn orílẹ̀-èdè ní ìpakúpa. Ní àfikún ọ̀rọ̀ rẹ̀ ni ó tún wá sọ pẹ̀lú ọkàn ìgboyà wípé àwọn yóò rí dájú pé àwọn dá àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ padà sí ìpínlẹ̀ náà àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kí àwọn sì rí pé àkókò ìgbèdéke tí Ààrẹ Bọ́lá Tinubu fún àwọn láti wá ojútùú sí gbogbo ìṣòro tí ó ń bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí fínra kò tàsé rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ Tinubu yóò lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Benue lónìí, ọjọ́ Ìṣẹ́gun, gẹ́gẹ́ bí àwọn ará ìlàkalẹ̀ rẹ̀ láti rí i dájú pé àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ padà sí ìpínlẹ̀ náà. Ètò àbẹ̀wò sí ìpínlẹ̀ Benue kò ṣẹ̀yìn bí gómìnà ti ìpínlẹ̀ náà Yasit Alia
ṣe sọ pẹ̀lú ìdánilójú pé àwọn darandaran ni wọ́n ń ṣiṣẹ́ ńlá ibi náà àti pé Sultan of Sokoto Mohammed Saheed Abubakar Hill àti àwọn alákòóso ìgbìmọ̀ àwọn Kìrìsìtẹ́nì ti orílẹ̀-èdè Nàìjíríà Leadership of Christian Council of Nigeria (CCN) náà ti figbe bọnu wípé dandan ni kí wọ́n fi òpin sí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ní ìpakúpa tí ó ń wáyé lemọ́lemọ́ náà, tí wọ́n sì tún ń sọ ní èdè òyìnbó wípé "Enough is enough". Akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ SGF, Aṣòfin George Akume, náà ti bẹnu àtẹ́ lu ìwà ìpànìyàn ní ìpakúpa tí ó ń wáyé ní ìpínlẹ̀ náà wípé àwọn ènìyàn náà ń hu ìwà ibi náà nítorí ọrọ̀ àtijẹ àtimu, owó tí wọ́n ń rí nínú iṣẹ́ búburú náà, tí wọn kò sì ronú lórí ẹ̀sìn tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè yìí lápapọ̀ sọ nípa rírọ̀ ìjọba àpapọ̀ láti rí wípé wọ́n fi ìyà tó tọ́ kí wọ́n sì tún fi imú wọn dánrin ẹnikẹ́ni tí adé ìwà ìbàjẹ́ náà bá ṣí mọ́ lórí tàbí tí ọwọ́ bá tẹ̀ ẹ́, nígbà tí ìjọba àpapọ̀ bá gbé ìgbésẹ̀ tó tọ́ lórí àwọn ènìyàn tí ó hu irú ìwà náà. Ṣe ni gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò rí dájú pé òpin yóò dé bá irú ìṣẹ̀lẹ̀ ńlá ibi náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ṣàlàyé wípé àbẹ̀wò ààrẹ sí ìpínlẹ̀ Benue lónìí yóò dá lórí bí ààrẹ yóò ṣe lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn pàtàkì bí àwọn òṣèlú, olórí àwọn ẹlẹ́sìn, olórí àti adarí àwọn iléeṣẹ́ ńláńlá, àwọn ọba-lọ́ba, olórí agbègbè àti olórí àwọn ọ̀dọ́ láti wá ojútùú sí wàhálà ìṣòro àìnífọ̀kànbalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti ní pàtó ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ní ìpakúpa tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá tí àwọn darandaran pa àwọn ènìyàn tí ó lé ní 200 ní agbègbè Yelewata. Bí ó tilẹ̀ jẹ́ pé ààrẹ yẹ kó lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kaduna lónìí láti lọ ṣe ètò ìfilọ́lẹ̀ àti ètò ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe pàtàkì tí ìjọba ìpínlẹ̀ náà ti ṣe, ṣùgbọ́n ààrẹ ti sún àbẹ̀wò rẹ̀ ti ìpínlẹ̀ Kaduna sí Ọjọ́bọ̀ nítorí pé ìpè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ààrẹ ti gbà léraléra láti lọ máa yọjú sí ibikíbi tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ kí ó bàa lè máa gbà wọ́n nímọ̀ràn kí ó sì tún bàa lè máa ru ọkàn wọn sókè fún ìrètí ohun rere tí ó wà níwájú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláì lọ subscribe sí YouTube channel Ìròyìn Lérèfé kí ẹ sì tún lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀.